Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ẹ̀rí tí mo bára sọ ní òní ni bí a ṣe ń lo eérú, ojú àrò àti iyọ̀. Bí a ṣe máa ń lò láti fi mú àwọn ọ̀tá tí wọ́n fẹ́ jẹ́ ká nísinmi kúrò nínú ìgbésí ayé wa. Ṣé rí tí ọ̀tá bá pọ̀ lórí èèyàn, ó wà lẹ́nu iṣẹ́ kan ni o, ọ̀tá pọ̀ lórí ẹ̀. Wọ́n lè má jẹ́ kéèyàn ní àkójọ. Ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ kan ni o, gbogbo àwọn ọmọ iṣẹ́ tó wà lọ́ndà ẹ̀, kò sí èyí tó fẹ́ràn ẹnu wọn. Ọkàn tiẹ̀ gan ò ní balẹ̀. Tàbí wọ́n gan ló ní ilé iṣẹ́, gbogbo àwọn ọmọọṣẹ́ yóò fẹ́ràn rẹ̀, ọkàn ò ní balẹ̀. Torí àkọ́kọ́ náà, ò ní fẹ́ lé gbogbo wọn at the same time, nítorí kó má bàa lùsì ọjà tiẹ̀. Ṣé rí ọ̀tá, nǹkan tí ó ní agbára ni. Torí bí wọ́n bá ṣe ń gbìmọ̀ràn ọ̀tẹ̀ tí wọ́n rí ẹgbẹ́ ṣe, bẹ́ẹ̀ náà ni omi àtún máa rúwé. Àwọn ọ̀tọ̀ fún wọn fẹ́ rere kan yẹn o. Àwọn kan bọ́lọ́run ṣe dá wọn nìyẹn, wọ́n dá wọn kan máa wá báyàn ṣọ̀tá ní ayé ni. Nítorí pé Ọlọ́run náà fẹ́ kó mọ̀ pé òun ni Ọlọ́run. Èyí tí a sì ń ṣàlàyé yìí, ẹ rí i pé kò sí bí a ṣe ń ṣàlàyé ẹ̀ tó, kò sí kankan nu wọn tá a pè lọ́lọ́run o. Àmọ́ agbára tí Ọlọ́run fi sí lára òun ni à ń lò. Torí pé nǹkan kan ò lágbára lẹ́yìn agbára Ọlọ́run. Ó dá eérú pọ̀ mọ́yọ̀ ni o, ó fẹ́ atẹ́gùn ẹ̀dá síta ni o, ó rí iṣẹ́ ẹ̀ ni o, Ọlọ́ọ̀bá náà ló ń jẹ́wọ́ ara ẹ̀. Tí ò bá sí àṣẹ Ọlọ́run lára ẹ̀, kò sí kankan tó lè ṣe. Kò sí nǹkan kan tó lè ṣe. A ní dààmú lágbára Ọlọ́run. Ṣé rí tí ọ̀tá bá pọ̀ fún yàn, ẹ jẹ́ ká wá ìwé funfun pélébé kan, ẹ jẹ́ ká kọ gbogbo nǹkan tá a fẹ́ sínú ẹ̀ nípa ọ̀tá, nípa nǹkan tá a fẹ́ kó ṣe wọ́n, ẹ jẹ́ ká kọ síbẹ̀. Ẹ má dáko èèyàn kankan o. A lè kọ́ ní tinútẹ̀yìn, ẹ jẹ́ ká fi iná kékeré kan ká fi sún. Eérú ẹ jẹ́ ká dàpọ̀ mọ́ eérú díẹ̀ ká wá bù sí ọwọ́ wa ọ̀tún, iyọ̀ sí ọwọ́ wa òsì, eérú yẹn sọ́wọ́ wa àlàáfíà, iyọ̀ sí ọwọ́ wa ọ̀tún. Ẹ wá jẹ́ ká dìde dúró, bóyá lẹ́ni o tàbọ̀sán ni o. Tá bá ti dìde dúró, a wá máa pòyì. Tá bá ṣe ń pòyì láti mọ dàníyàn lórí ọ̀tá, a wá pòyì bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje. Tá bá ti pòyì bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje tán, a wá dúró. Ẹ rí i pé tá bá dúró, ojú ó mọ ṣe bákan bákan bí ẹni tó ti mu tí yóò máa fẹ́ máa stágà. Tá à ń fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn o. Tó bá ti lè pòyì tójú ò bá ti ṣe, kò tí ì ṣiṣẹ́, wàá tó tún ìyẹn pò, wàá tó tún méje míì ṣe. Sọ̀rọ̀ mi ti yé. Tá bá ti wá síbẹ̀ tán, ẹ jẹ́ ká da iyọ̀ àti irú yẹn, ẹ jẹ́ ká da papọ̀. Tá bá ti da papọ̀, ẹ jẹ́ ká lọ fẹ́ dànù síta. Kò sí bá ṣe fẹ́ pòyì yẹn, eérú tó wà lọ́wọ́ wa tí ò ní mọ reduce díẹ̀díẹ̀. Kódà kí gbogbo ẹ̀ reduce tán, ẹ jẹ́ ká da iyọ̀ yẹn sí ọwọ́ àlàáfíà, ẹ jẹ́ ká rún pọ̀ ká lọ da síta. Ká wo nǹkan tí Ọlọ́run ó ṣe lórí àwọn ọ̀tá wa. Àṣírí ni kì í ṣoògùn o, bẹ́ẹ̀ sì ni àṣírí ń baba ogun. Èyí tá a mú wá fún wa ní òní nìyẹn, ní agbára Ọlọ́run, á bá gbogbo wa lára mu. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ, èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè, tí ayé mọ̀ sí ìwé ń jẹ́. Tó bá dìgbà míì, a tún mú ọ̀rọ̀ míì tó tún yàtọ̀ sí rí wá. Ẹ má gbàgbé láti subscribe sí ètò Kélé kò fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní
lórí àwọn nǹkan mẹ́ta ṣe àtẹ̀yí tà ṣe torí pé èyí tí a ti ṣe pọ̀ sí èyí tí a ti ṣe. Ìbà o Mr. Mufti wà pẹ́ láyé o. Ìbà o Ọlátìbóyè wà pẹ́ láyé. Ìbà o Mr. Mufti wà pẹ́ láyé o. Ìbà o Ọlátìbóyè wà pẹ́ láyé. Ẹni ìfẹ́ kí o kú, ẹni ìfẹ́ kí o kú. Agbóyanlá ayé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn. Ẹlẹ́gbẹ́ ní kú eré ìbà o. Ọlátìbóyè wà pẹ́ láyé. Ìbà o Mr. Mufti wà pẹ́ láyé o. Ìbà o Ọlátìbóyè wà pẹ́ láyé. Ìbà o Mr. Mufti wà pẹ́ láyé o. Ìbà o Ọlátìbóyè wà pẹ́ láyé. Ẹni ìfẹ́ kí o kú, ẹni ìfẹ́ kí o kú. Agbóyanlá ayé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn. Ẹlẹ́gbẹ́ mi kú ewé ìbà o. Ọlátìbóyè wà pẹ́ láyé.